ní àná àwọn kankan lọ tó ń jà rìnrìn lórí íńtánẹ́ẹ̀tì tó dẹ̀ jẹ́ pé ó tún ti fa nǹkan tọ́pọ̀lọpọ̀ àwọn bloggers gan tó ti fẹ́ máa búra wọn lé lórí òun náà ni ọ̀rọ̀ Fúnkẹ́ Akíndélé àti Tóyìn Abraham. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀ ni pé Ìyábọ̀ Òjó ni ó ṣe bóyá film premiere àbí nǹkan ó premiere movie ẹ̀ then gbogbo wọn ni wọ́n wà níbẹ̀ wọ́n wá rí i pé bí Tóyìn Abraham bó ṣe dé ó kí Mercy Aigbe ó kí Ìyábọ̀ ó sì lọ kí Fúnkẹ́ Akíndélé àǹtí Fúnkẹ́ ẹ kú rọ̀lẹ́ ṣùgbọ́n Fúnkẹ́ Akíndélé ò dá lóhùn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó ti wá di nǹkan tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ káàkiri pé ìwà tí Fúnkẹ́ Akíndélé wù sí yẹn wọ́n ní kò ń ṣe nǹkan tó dáa bẹ́ẹ̀ làwọn míì sọ pé ẹ̀wà o alára ló ń gbé ara ga o àwọn nìkan ni wọ́n mọ ní tó ṣẹlẹ̀ tí ò fi dá lóhùn ó wá fa àríyànjiyàn débi wípé kò sí nǹkan tó lè wà láàrin wọn public ló ti kí kò yẹ kó yẹ̀yẹ́ rẹ̀ tó bẹ́ẹ̀ yẹn òun làriwo táwọn èèyàn wá ń pa ibẹ̀ làwọn èèyàn tí wá fọ́ tọ́ mi pé à ń fẹ́ kí a fi ẹnu díẹ̀ sí inú ọ̀rọ̀ yẹn pé ká jẹ́ káwọn ará ilé gbọ́ ká dẹ̀ lè sọ̀rọ̀ nípa ẹ̀ mo lókè kò sí wàhálà bí wọ́n ṣe ní Fúnkẹ́ Akíndélé yẹ̀yẹ́ Tóyìn Abraham níta gbangba àwọn kan tiẹ̀ sọ pé ọ̀yẹ́ kan Ìyábọ̀ Òjó dìde kan bá wọn dá sí i ṣùgbọ́n bó ṣe pé àǹtí Fúnkẹ́ àti ìyẹn kan arágbẹ́nu ó kè ní àmọ́ tí ń wò ṣé a lè sọ pé bí òṣèdá lónìí gbangba yẹn lóòótọ́ ṣé a lè sọ pé bóyá ọ̀rọ̀ wà ń bẹ̀ ṣé ó yẹ̀yẹ́ rẹ̀ ni àbí àbó ṣe tó wù. èmi kọ́kọ́ rí gbogbo wọn wípé orogún òwò ni wọ́n ń ṣe. bẹ́ẹ̀ ni orogún òwò lèmi kà sí pé wọ́n ń ṣe o kí wàá ṣorogún òwò pa nífẹ̀ẹ́ ara wa. Alájà ti máa ń sọ gbogbo gbà níbí pé àwọn òṣèré yẹn nígbà téèyàn bá kú náà máa ń ṣó lọ́ọ̀bù síra wọn tí wọ́n tàn ká lùtọ́ mọ̀ rẹ́rìn sí òdenu síra wọn. Alájì nígbà tán Alájì ẹ̀wò ní tó ṣẹlẹ̀ lánàá mi ò gbàdúrà sí kí nǹkan ṣẹlẹ̀ sí olódì Fúnkẹ́ Akíndélé o mi gbàdúrà kí nǹkan ṣẹlẹ̀ sí olódì Tóyìn Abraham tó wá jẹ́ pé olódì ìkan náà méjèèjì ló kú ṣé ẹ̀ńtán kí tí ò lọ ẹ̀ńtán kí tí ò dáhùn ọmọ a yóò dé bẹ́ẹ̀ amúkádù dání o òun gẹ́gẹ́ máa grant tàbí pé nígbà tó dé wà láyé èèyàn dáadáa ní sí mi bó sọ wípé gbogbo àwọn òṣèré wa kò sí ètò níwà nínú wọn wọ́n ti gbàgbé wípé àwọn aráàlú làwọn wo múfì wọn tó fi ń jẹun tán lówó lọ́wọ́ ìwà táwọn gan wá ń wù lórí social media kì í ṣe wà tó yẹ kó máa kọ́ látara wọn nulẹ̀ ìwà ẹlẹ́kọ̀ọ́ ni gbogbo wọn ni wọ́n ń wà Alájì Tóyìn Abraham tó kí Fúnkẹ́ Akíndélé Alájì wọ́n lè tún jọ lọ ní iṣu tẹ́lẹ̀ o. ok tọ́jà pé bóyá ẹnìkan kan ò gbọ́ sí. ẹnìkan kan ò gbọ́ ṣùgbọ́n Tóyìn Abraham ó fi ẹ̀kọ́ lé kọ́kọ́ hàn níbẹ̀ yẹn. pé ta gbogbo tá a bá ń jà ní kọ̀rọ̀. kọ́lájọ́ náà ló ń kí bóyá kí àwọn èèyàn tó gbà kọjá tí ò ké wọ́n á mẹ́nu ẹ̀dá ni pé ó dẹ̀ rí tó jókòó. ṣùgbọ́n Alájì tẹ́ bá wo fídíò yẹn dáadáa nígbà tó kí tí ò dáhùn ó wá lọ sẹ́gbẹ̀ẹ́ lọ kí ẹnìkan nígbà tó wá kí ẹnìkan tó ń padà ara Tóyìn Abraham ó kọ́ ẹ̀yìn irun Fúnkẹ́ Akíndélé ìgbẹ́yìn ló wá ṣe é wò ó wá fọ́ nu ibi ẹ̀yìn irun ẹ̀ níbo là ń gbélé ayé kò tó torí ẹ̀ kí náà. Alájì níbo là ń gbélé ayé lọ Fúnkẹ́ Akíndélé gbogbo tó ní lónìí tó dá lónìí múvi ẹ̀ ní most viewer múvi ẹ̀ náà ń wojú ìjọ tí gbogbo wa bá lọ gbogbo múvi ẹ̀ tó ń rè tó ní views jù kò ní tẹ́lẹ̀ yẹn wọ sàárè o. sàárè ò dẹ̀ kì í ní views tiẹ̀. kò ní tẹ́lẹ̀ yẹn wọ sàárè kí ló wà ní ayé táwa ń gbé. kò sí. Alájì mi ní parọ́ tán yìí Fúnkẹ́ Akíndélé òun ló ní problem. òun ló ní problem. ẹ má gbàgbé pé ọ̀rọ̀ ṣẹlẹ̀ láàrin òun àti Kúnlé Afọláyàn. ok lọ́jọ́ tó fi ọ̀rọ̀ rẹ̀ ṣe àpẹẹrẹ. ẹ wo oru reply tí ó fún Kúnlé Afọláyàn. ok ẹ wo bí Kúnlé Afọláyàn ṣe pírẹsẹ̀ntà rẹ̀. ìyẹn lẹ́yìn fi rò pé ọ̀dọ̀ ẹ̀ lọ́rọ̀ fẹ́ máa fi sí. ọ̀dọ̀ ẹ̀ lọ́rọ̀ máa fi sí. kó bá máa ní ìṣù pẹ̀lú àwọn èèyàn mọ́ torí pé èèyàn láṣọ èèyàn kó mọ́rùn bẹ́ẹ̀ pé owó tó ní láṣọ òun owó kọ́ láṣọ o. kò dẹ̀ ṣe tó gbogbo náà wọ́n dẹ̀ kú jọ níwò òun. àwọn kankan wà tó owó lè ṣe o ká jókòó ríra wa ká pọ̀ gbogbo ilé-ẹjọ́ ń wà nínú múvi industry ṣáwọn múvi tẹ́ ẹ̀ ṣe tẹ́ fi tẹ́ ń kọ́ wa náà ní ká ríra wa ká súná bàrà ká mọ́ kíra wa ilé ayé yìí ò lè tú bẹ́ẹ̀
tí ẹ bá tiẹ̀ wà ń jà public figure ní Alhaji má ṣe wọ́n sọ ní gbogbo ìgbà pé àwọn olóṣèlú wa wọ́n lọ́pọ̀lọ́ jà àwọn tó ń ṣeré lọ àwọn òṣèré lọ. ìbá aláwọn olóṣèlú náà gbádùn ni. Alhaji àwọn olóṣèlú wọn ní ọpọlọ 100% àwọn òṣèré lọ. ẹbí mi pé kí n ṣá o Alhaji ẹ rí lórí social media Peter Obi kò sọ̀rọ̀ tí ò ní sọ sọ́tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹ jẹ́ ká pàdé ní occasion wọn á bọ̀ra wọn lọ́wọ́ wọn máa rẹ́rìn wọn á sì máa tẹríba. Àtíkù Abubakar ó máa sọ̀rọ̀ sí Tinubu lónìí tó bá pàdé lọ́la ní program alọ́kì. ẹ kàn gbọ́ sójọ wọ́n á tún invite ara wọn sí wedding. Bàbá Ọbásanjọ́ kò sígbà tí wọn kì í bú ààrẹ Bọ́lá Ahmed Tinubu. àmọ́ tó bá pàdé wọn ń kíra wọn ń dìmọ̀ra wọn. ibẹ̀ mo ti sọ pé àwọn olóṣèlú ní ọpọlọ jà wọn òṣèré lọ. ẹ̀yin ẹ máa jẹ́ kí gbogbo yẹn mọ̀ pé ìjà wà láàrin ẹ̀ kíra yín. ẹ̀dẹ̀ ń premier movie ká tó wá fowó wo ẹ̀ jẹ́ pé ẹ̀ kọ́ra yín gan láàrin ara yín ẹ̀dẹ̀ ń premier movie ká wá fowó wo. ẹ̀dẹ̀ ń premier movie ká wá fowó wo. ẹni tí ò dẹ̀ tí kọ́ rẹ̀ lẹ́kọ̀ọ́ lóòótọ́ kí ló fẹ́ kó àwọn èèyàn. ìgbà tí Fẹ́mi Adébáyọ̀ gan wọlé the same scene tó kí Ìyábọ̀ Òjó òun ló wá ń kí Fẹ́mi Adébáyọ̀ bóyá kan Fẹ́mi Adébáyọ̀ sí mẹ́ bóyá fòun àrẹ̀gán tún sọ̀rọ̀ pẹ̀ pé kí lẹ fẹ́ sọ pa ti Fẹ́mi Adébáyọ̀ tó kí tí Fúnkẹ́ Akíndélé kí Fẹ́mi Adébáyọ̀ tí ò dáhùn ṣùgbọ́n bẹ́ẹ̀ mi ṣe wo mo tún wọ́n rí pé kò gbọ́ ni torí fídíò kan ti kọ́kọ́ wà tí wọ́n dì mọ́ra wọn ta. ó túmọ̀ sí pé bóyá kò gbọ́ ni ṣùgbọ́n nǹkan táwọn òṣèré yìí ṣe Alhaji láṣẹ láwọn ìyá wa táwa pé ìwọlé gbà mí pé àwọn ò jẹ́ káwọn ọmọ àwọn wo Nollywood movie mọ́ àwọn àbí Nàìjíríà movie pé kò sẹ́kọ̀ọ́ kankan táwọn kọ́ àwọn èèyàn ààrẹ ní tẹ́ṣẹ́ lánàá Alhaji. Alhaji gbogbo wọn sorry to say àwọn tó lẹ́kọ̀ọ́ láàrin wọn ò ju 5% lọ nígbà tó rọ bàbá Ìjẹ̀ṣà ṣẹlẹ̀ ẹ wọ àwọn àgbààgbà òṣèré tó tún jáde tó tún bẹ̀bẹ̀ pẹ̀lú ẹkún lójú. ìyẹn ti àsìkò yẹn ti ẹ̀ lágbára. èpè náà máa ń ṣe fáwọn bàbá yẹn àtìyá yẹn Alhaji. àtìyá bá àti ìrántí gbogbo arántí tìyá Rainbow. tìyá Rainbow àti bàbá ọlọ́fà náà. Alhaji ṣé wọ́n show sign of respect ṣé wọ́n show pé àwọn wà well culture ní ìlànà Yorùbá rárá. nígbà tó bá lè máa wùwà bẹ́ẹ̀ irú àwọn làwọn ọmọ wọn mọ̀ wù níta mo ṣe láwọn tó lẹ́kọ̀ọ́ tó gbẹ́kọ̀ọ́ ẹ̀ jáde nínú àwọn òṣèré òjò 5% lọ. àwọn 5% ẹ̀dẹ̀ ni àwọn àgbàlagbà ní òṣèré ni gbogbo nǹkan táwọn owó tó ń jáde lórí social media tó bá jẹ́ pé wọ́n mọ tán ṣe ní Alhaji ìjọ wo làwọn ẹgbẹ́ òṣèré pẹ̀lú gúrùpù tẹ́ wà ní o bóyá tampa ni bóyá ilé ni bóyá tọ̀hún ni o ìjọ wo lẹ́yìn gúrùpù yìí ti jáde tẹ́ ẹ sọ fún ìjọba rí pé ìyà ń jẹ aráàlú. kẹ́ ẹ filé yín sílẹ̀ kẹ́ ẹ dẹ̀ gba ẹnu àwọn èèyàn sọ̀rọ̀. ìjọ wo ẹni tó jẹ́ pé public figure ni yín Alhaji ìlú òdà one premier movie. ṣé àwọn tí ilé ọ̀rọ̀ tá a rò rọ̀ mọ́ nǹkan tó a máa wo movie. ìjọ wo lẹ́yìn fi platform yín lè fi jáde sí gọ́ọ̀mẹ̀ntì wípé ṣé bí nígbà tí mo wọ studio nísìn tí mo fẹ́ mọ̀gì àtọ̀lẹ̀ Alhaji tí mo bá lẹ́nu yín ni pé. ráìsì lẹ jẹ kí sógi àtọ̀lẹ̀ ẹ fẹ́ fi yẹ̀yẹ́ mi ni ráìsì lẹ jẹ jọlọ́ọ̀fù ẹ jẹ́ sọ tòótọ́. jọlọ́ọ̀fù. Alhaji gbà tí mo wọlé platform yín kí ló dé tẹ̀yìn fi ń bàjọba wí pé kí wọ́n ṣíyà ẹ̀. tá a máa fi kàn fún wọn fi búyàn. tẹ́ ẹ máa fi búyàn kí ló dé táwọn ò lè lo platform tiwọn inú ẹgbẹ́ tí wọ́n wà inú association tán wà kí ló dé tí wọn àwọn náà lè jáde pẹ̀lú play card lọ sọ́dọ̀ àwọn ìjọba bóyá Lagos state lè máa lọ lónìí ni o bóyá Ọ̀yọ́ lè máa lọ bóyá Àbújá lè máa lọ lọ́tún la wípé ìyà ń jẹ aráàlú àwọn aráàlú ò ní sinmi gbogbo wọn ò lo platform wọn Alhaji ẹwà wọn tó wá jáde tó ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ara tí mo sọ níbẹ̀rẹ̀ náà ni pé àwa Nàìjíríà àti ìmọ̀ tá à ń ṣe àti gbàgbé ìyà tó ń jẹ wá à ń dá sọ́rọ̀ àwọn tó jẹ́ pé wọ́n ti yó tán wọn àmọ́ tó fẹ́ fowó ṣe mọ́ ọ̀rọ̀ wọn là ń dá sí à ń dá sọ́rọ̀ àwọn tó jẹ́ pé àwọn níná 24/7 ló lé wọn ọ̀rọ̀ wọn là ń dá sí àwọn tó jẹ́ pé tọrọ kọ́wọ́ tàbí ń ra dátà sórí fóònù ọ̀rọ̀ wọn là ń dá sí. àwọn tó yẹ kó dátà tiwa làwọn ń sọ dowó. yẹ́ẹ̀ ni àwọn tó yẹ kó jẹ́ wípé platform ló yẹ kó fi bá ìjọba wípé ní state kọ̀ọ̀kan ó yẹ kó visit state kọ̀ọ̀kan wípé ìyà ń jẹ aráàlú
gbogbo yẹn ò ṣẹlẹ̀. Alhaji ní tèmi tẹ́ bá ní pé kí n dá sọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí fún mo tó kọ́kọ́ sọ níbẹ̀rẹ̀ pé orogún òwò yìí ní àìnífẹ̀ẹ́ ara ẹni wọn dẹ̀ nífẹ̀ẹ́ ara wọn dénú. ẹ̀ẹ́tanú ìjọ tó nífẹ̀ẹ́ ara wọn dénú tó máa ń lo fake love bẹ́ẹ̀ ni. níjọ́ tẹ́nìkan bá kú tó bá fẹ́ sin. àǹfààní wo ló wá wà nínú ìgbà tí yìí bá kú. rí lálẹ́ ibi alẹ́ náà máa ṣe service of song fún Táíwò Adégbòdù rí tó ṣẹlẹ̀ lálẹ́. Alhaji gbogbo pátápátá fake club náà ń lò fúnra wọn ó ṣẹlẹ̀ sí El-Rufai nígbà tí El-Rufai wà ní àtìmọ́lé orí news kan tẹ gbé jáde pé kọ́mọdé Ọmọyẹlé Sowore ó jáde tó sọ wípé àwọn mélòó nínú ADC ni wọ́n lọ kí ìyá ẹ̀ kú tán wọn lọ kí bẹ́ẹ̀ náà o Alhaji wọn lọ kí o ṣùgbọ́n tẹ̀ release kó lọ sìn yẹ gbogbo wọn náà tún jáde tán lọ bá ṣé wọ́n fìfẹ́ hàn sí nìyẹn Alhaji. ọ̀rọ̀ yín ṣe wáyé mi. ṣé wọ́n fìfẹ́ hàn sí nìyẹn bá Alhaji gbà tó wà bẹ́ẹ̀ lọ kí o ibẹ̀ ló yẹ kí El-Rufai ti mọ̀ wípé kò sọ ọ̀rẹ́ láyé o kò sọ ọmọ ìyá o ìwọ ni wàá dá tiẹ̀ mọ̀ kò sẹ́ tó lọ kí ṣùgbọ́n má tàfẹ́ sìn yà gbogbo wọn ká gbádà ara nù sọ́rùn bóyá kò sẹ́nu olùyẹ tó láwọn ẹ̀gẹ́ tó fi sábẹ́rẹ́ ó yẹ kẹ́rẹ́ mọ́ ẹ̀yá dànù ni. agbádá sọnù náà dẹ̀ ni. agbádá sọnù náà kò sọnù. orúkọ aṣọ wọn lẹ ti dárúkọ yẹn. torí pé nígbà tí ẹni wà láti mọ ilé kò sẹ́ni tó jáde nígbà tó ní Lizzy kò wá sí yẹn òun kàlùkù wá jáde Àtíkù Abubakar tó jókòó tì lẹ́gbẹ̀ẹ́ ṣáàtìkù lọ bísítẹ̀ níbi tó wà tó ti mọ́. kódà láti show solidarity Alhaji kò rí bẹ́ẹ̀ pé sọ wípé àwa Nàìjíríà àti ìmọ̀ tá à ń ṣe àti ìmọ̀ ibi tá à ń lọ. Alhaji ti máa travel lọ sílé gbogbo bí ti máa lọ tí mò ń bọ̀ ìtì mo mọ̀ observe ni pé àwa Nàìjíríà pàápàá jùlọ àwa ọ̀dọ́ àti ìmọ̀ tá à ń ṣe. àìdẹ̀mọ́ tá à ń ṣe náà ló fẹ́ dàbí ìgbà tó ń dá wa padà sẹ́yìn. àti fi láìpẹ́ àwọn olóṣèlú àwọn tó wà níjọba sílẹ̀ pé ẹ̀ka máa ṣe tiwọn a máa ṣe tiwa irọ́ kò rí bẹ́ẹ̀ we are not doing the right thing Alhaji. kò lè pè wá. àwa la dìbò fún wọn jáde láti wá bẹ̀ wá láti wá campaign ká dìbò fáwọn ni ìka wa báyìí ló gbé wọn dé ipò tó wà kò yẹ ká dákẹ́ ṣùgbọ́n tá a bá wa sọ lọ tá a bá lọ wọ́n pa wá tá a bá lọ wọ́n pa wá nígbà tá a dẹ̀ lọ ní ìsìn ẹja wo ya àwọn táwọn terrorist pa ní Jos lánàá. ibi tí Jos lẹ ti ń sọ àìmọye tó ti ṣẹlẹ̀ lẹ́ Yorùbá. àtúmọ̀ tó ti ṣẹlẹ̀ bí kan ni wọ́n lọ ká ọba kan mọ́bì kan wọ́n fọ orí ẹ̀. àmọ́ bí tó ti ṣẹlẹ̀ lọ́la a lè jókòó sí bí à ń sọ̀rọ̀ nípa àwọn Nollywood actor and actresses Alhaji wọn mọ tán ṣe. wọn mọ tán ṣe tó ẹyin. ojúdẹ̀gbà mi ti fún wọn lọ́dọ̀ tèmi o Alhaji lọ́dọ̀ tèmi o wọn yẹlẹ tó yẹ ká mọ rí wọn láwùjọ. lórí pé ẹ sọ̀rọ̀ kan ẹ ní platform gidi ẹ wà nínú organisation gidi ẹ lò láti fi bájọba sọ̀rọ̀ pé yà ń jẹ àwọn èyí bí ń pa àwọn yìí mo ṣe fi ń ṣe example pé ṣe bẹ́ẹ̀ yìí sọ̀rọ̀ láàárọ̀ wípé iná o kò sí iná ìyà ń jẹ àwọn èèyàn o ẹ jẹ́ àṣẹ ká pariwo síta ǹjẹ́ ṣé kọ̀ọ̀kan nu wọn ṣe bẹ́ẹ̀ ní táwọn máa gbé jáde ní wípé Tóyìn Abraham ó ń bá Fúnkẹ́ Akíndélé jà Alhaji wọn bá màkà gbé ọmọ odó kan fọmọ́ra wọn lórí akutuku gbogbo wọn Alhaji torí kò sí wúlò kankan láàrin wọn àmàgbọ́ pé Ìyábọ̀ Òjó ó ń bẹ níjà àwọn àkírà wọn ṣé tó yẹ ká máa ṣe Nàìjíríà ni. ọ̀rọ̀ dẹ́pọ̀ lẹ̀ tó yẹ ká sọ. analysis tí ayébọ̀bọ̀ ṣe lórí ọ̀rọ̀ Fúnkẹ́ Akíndélé àti Tóyìn Ayémákò àbí Tóyìn Abraham ni ṣẹ́rí there so many things tó ń lọ ní underground. Mr. Alaba ẹ káàbọ̀ Mr. Alaba láti London ẹ káàbọ̀ sá. Alhaji ṣe ń gbọ́ mi. à ń gbọ́ yín dáadáa. ṣẹ́rí Tóyìn Ayémákò àbí Tóyìn Abraham Fúnkẹ́ Akíndélé àti Ìyábọ̀ Òjó nǹkan kan wà lábẹ́lẹ̀ tí wọ́n tó ń bára wọn fín tí ó hàn sí wa. now nǹkan tí Tóyìn ṣe yẹn èmi fi rí i pé ó mọ̀ọ́mọ̀ ta Fúnkẹ́ Akíndélé síta ni pé kọ́ rí ilé aláìda nítorí tó o bá ti gún mi ń kéṣẹ́ lábẹ́ ilé tó o fojú mi gbòòrò lábẹ́ ilé àwa dé gbangba owó ẹgbẹ́ ṣe fẹ́ ní pé everything wà normal Alhaji kò lè normal ẹni tó fi mú Fúnkẹ́ Akíndélé tó fi snub tó yà á máa kú ókè ẹ wò for instance Alhaji Ìyábọ̀ Òjó tẹ́bà gbọ́ eléyìí máa tún sọ fún yín kẹlẹ̀ lọ ṣe fún ayé nìyẹn pé bóyá jẹ́ nìyẹn fọ́ọ̀sì létí Yomi Fabiyi máa kọ́kọ́ ṣèbí Ìyábọ̀ Òjó ló yẹ kó gbé bágò lélẹ̀ yẹn
Yorùbá bí ìlú sílé yẹn ẹ lọ ṣe findings yín kó tó di pé Ọlọ́run wá tún bo Yorùbá bí ní àṣì tó lọ bí Abẹ́òkúta lọ kọ́lé ànádà ilé mi sí. Now ṣérú Ìyábọ̀ Òjó Yorùbá bí máa wá rí ń ta wọ́n wá rẹ́rìn síra wọn ẹ wá ní Yorùbá bí yóò dá. Ẹ lọ ṣe findings dáadáa alájú lórí ọ̀rọ̀ tí mo sọ yìí. The same tó yà yín máa kú ó ní sacrifices tí Yorùbá bí yìí ṣe fún nígbà tí ṣéun ẹgbẹgbẹ tó ní ìṣù pẹ̀lú ṣéun ẹgbẹgbẹ nígbà yẹn ó ní sacrifices tí Yorùbá bí yìí ṣe ibi kọ́ ló padà fi sọ fún Yorùbá bí yìí ṣé tó wáyà pàdé location tí Yorùbá bí bá náà bẹ̀ àní Yorùbá bí ṣe nǹkan tí ò dáa ó lè máa pa mí lábẹ́lé kó máa gbé kó máa rẹ̀ sí mí tàdà án. ẹ̀tọ́ dẹ̀ kí ẹ̀tọ́ bá kí tí wọ́n bá dá lóhùn làwọn yóò mọ̀ rí láláìdá. láláìdá níta. bẹ́ẹ̀ ni mo fi sọ fún yín pé tóyà yìí máa kó àti Ìyábọ̀ Òjó ọmọ ọmọ fẹ́ ta fún Akíndélé síta pé aláìdá ni lọ́ọ́ fi ṣe nǹkan tó ṣe yẹn because lábẹ́lẹ̀ wọn ọ̀rẹ́ ẹ̀ ṣe finance lé lórí ẹ̀ rí pé nǹkan tí mo sọ lé ní òótọ́ ọ̀rọ̀ ni kò sí ẹni tó dá 100% o but lórí issue yẹn o èmi mọ̀ pé ntí iná tó fi fún Akíndélé lábẹ́lẹ̀ ní kọ̀rọ̀ òun ni ò jẹ́ kó lè respond ní gbangba because ó dùn kọjá egungun and very soon ó máa tún explode síta everybody máa rí ntọ́ ń bò mọ́lẹ̀ tí wọ́n fẹ́ kó wọ́n síta tẹ́lẹ̀ mo fi sọ pé èmi ò lè blame fún Akíndélé because èmi mọ kúlẹ̀kúlẹ̀ tó wà ní background. Okay. So now ní ti pé àwọn olóṣèré wa lo platform wọn Alhaji Ntẹ̀mí tí ń tòótọ́ wọn ò lè lò nítorí pé àríjẹ́ndì ìbàjẹ́ ló ní gbogbo wọn. Tabaníkà ṣàì tí òrìjẹ́ndì ìbàjẹ́ nu wọn bí i mẹ́ta péré ní 100% ni. Ó kì í ṣe bí gbogbo polisi ní Kevin Keduba ló ní òun fẹ́ relocate lọ sí Amẹ́ríkà. Gbogbo bó ṣe ń rí àwọn lórí screen tó ń rò pé àwọn wà òkè. Wọ́n ní kì í ṣe bẹ́ẹ̀ náà ni ayé ṣe dánmọ́rán fáwọn. Nígbà wọ́n máa ń yà wọ́n lẹ́nu pé àwọn ọmọ obìnrin tó ń join tíátà lẹ́yìn òun wọ́n ń kọ́ ní ẹ̀rìmọ̀ wọ́n ra mọ́tò dẹ̀kùdẹ̀kù pé báwo ló ṣe ń ṣe. ìtagbà fi ń jẹ̀kọ́ abẹ́ ewé lọ́wọ́ fún mi. wọ́n ti máa fi mọ̀ pé òkè ṣé olóṣèlú kọ́ ló ń gbé àwọn ọmọ yìí ni ṣé àwọn lè máa sọ pé kó wá lọ fi platform lọ́ máa sọ̀rọ̀ bàlújẹ́ sí kò possible tó bá ti jẹ dòdò ẹnu wọn ò lè sọ dòdò mọ́ ṣe bá àárẹ̀ àwọn bàbá wọn àwọn gbogbo káàkiri tó ń gẹ fìlà sọnù tí wọ́n ń lọ sí campaign ṣérù wọn ló yẹ kó máa rí bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ pé ó yẹ kẹ́ gbé platform yìí lẹ̀ òkè nígbà tí ológun wà ń bẹ̀ ṣèbá àwọn bàbá ọlọ́gbọ́n àwọn bàbá olóye ṣèbá wọ́n ṣe fíìmù Ṣàwòròdẹ ẹ lọ wo sórí ilẹ̀ Ṣàwòròdẹ yẹn náà ó fi bá àwọn ìjọba ológun wí ni náà. àwọn ìjọba ológun ló bá wí bẹ́ẹ̀ ni. ẹ lọ wo mẹ́sẹ̀jì tó fi pass ó dẹ̀ yé àwọn tó yé wá ìjẹ́ ìnáwó àgbẹ̀tì ilé òkè títí bí ẹ bá ṣe tiwọn lẹ́nìí tó fi bá bad governance wí títí bí náà ṣe òkè tí inú gbogbo gúrùpù jẹ́ ní kí gúrùpù mẹ́wàá wá ṣe fíìmù jáde tó bá ìjọba Nàìjíríà wí ṣé obìnrin lọ́fẹ́ sọ́mọ̀ ṣé obìnrin lọ́fẹ́ tì mọ́lé ni. bọ̀wọ̀ ò ní ṣe wọ́n ti promise wọn ní mọ́tò ṣèbí àwọn tó ṣe last 3 years ago ṣèbí ariwo tó kéèrò ra wá sórí platform pé wọ́n promise àwọn off ṣé the same thing àfi pínlẹ̀ lọ́tún ṣe the same thing báyìí nísìn. tó bá tún ṣe tọ́tù fún wọn wọ́n tún jáde wá kíní kan ṣe nǹkan tí ò dáa to hell with every one of them. àwọn àríjẹ́ ń di ìbàjẹ́. so ẹ wo ọ̀rọ̀ àwọn tí ń kátà yẹn gbàgbé wọn olóṣèlú pọ̀ nu wọn ìtúbọ̀dẹ̀ jáde tó sòótọ́ ọ̀rọ̀ gbogbo náà lè máa jáde lálẹ́ máa bọ̀ bá ṣe pé ó ti sọ̀rọ̀ nígbà tí Kúnlé Afọláyan sọ̀rọ̀ tó sọ̀rọ̀ sí ẹ mọ ẹ̀rọ tó sọ̀rọ̀ sí pé ó ṣe ìsọ̀kan tó dáa èèyàn ń kérora nílùú tó wà ìlú tó bí sí o ní sí nílùú ẹ o jàǹfààní kankan nílùú ẹ ẹ wá ní kí n gbẹnu dájẹ́ kí n má lè sọ̀rọ̀ who does that? so alájẹ wo pé ìjà nìyẹn ẹ̀yin yàwó ẹ máa mo kí yín ẹjọ́ má bínú ọ̀rọ̀ yẹn ó kà í lára àdìpọ̀ kà í lára wà láìkàlà ẹ̀yin ya mo kí everybody o lọ́lí mama rich lọ́lí mama Angeli Alhaji